ní document lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà ẹ ṣe ẹkú àdúró tí. Ọ̀dákúnlé mi ní dárúkọ yín mo fẹ́ gbà yín nímọ̀ràn ni tó lọ́dọ̀ Gistlover ni mo ti rí fídíò yín mo rí gbogbo fídíò tẹ́ ti ṣe fún Alhaji Wasiu Ayinde ẹni tó bá mọ bọ̀dá ẹ̀ bá mi táàgì wọn mo fẹ́ pe àkéèsí yín sí nǹkankan ẹni tó bá mọ bọ̀dá ẹ̀ bá mi táàgì wọn ẹ bá mi pè wọ́n bọ̀dá Ayankunle ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí Ọ̀dákúnlé ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín tẹ́ bá fẹ́ràn àwọn ọmọ yín ẹ gbé kéèsì ń kò lórí social media tẹ́ bá fẹ́ràn ìyàwó yín tẹ́ fẹ́ sọ́dọ̀ kú ọ̀sán kankan ẹ gbé kéèsì ń kò lórí social media Ọ̀dákúnlé tẹ́ bá fẹ́ kí ẹ̀mí yín gùn ẹ gbé kéèsì ń kò lórí social media Gistlover ìyàwó ló kọ́kọ́ fẹ́ gbà wọlé wọ kéwọn lára ìgbà tó rí pa àbàbẹ̀ jẹ́ àwọn kan bẹ̀rẹ̀ sí ní tì yín Ọ̀dákúnlé àwọn tó ń tì yín wọ́n fẹ́ gẹ́tà àti kéwọn ni kò dẹ̀ sẹ́ni tó lè mú kéwọn wálé ṣe rí èmi tẹ̀ ń wò yìí for the first time Alhaji kéwọn ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lé nìyí Alhaji kéwọn ṣẹ̀ mí ní 2017 wọ́n ṣẹ̀ mí tó dùn mí tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ó hàdí fún mi àti forgive wọn ṣùgbọ́n ta ni èmi níwájú Olúwa tí mo máa sọ pé mo fẹ́ mú ẹgbẹ́ bàbá mi sọ́kàn t'Alhaji Wasiu Ayinde wọ́n ti wà ní 68 tó bá bímọ at age of 20 àbí bá mi ṣí 20 yà tó bá bímọ at age of 20 wọ́n á ti bí mi lọ́mọ ó ṣeé ṣe kí n bọ́ sàkọ́bí wọn tí mi ò bá wá jẹ́ àkọ́bí wọn wọ́n máa gbà mí lábúrò ká lè mi tí mo máa wá fi irú bàbá mi ẹgbẹ́ bàbá mi sínú àbí tí màá fi ẹgbẹ́ ẹ̀gbọ́n mi sínú tí màá wá ní gbogbo tó bá ti ń bà lórúkọ jẹ́ màá lọ máa bà lórúkọ jẹ́ láì ṣe ṣẹpẹtẹ rẹ̀ Alhaji Wasiu Ayinde gan bóyá àwọn tiẹ̀ nímọ̀ pa àwọn ṣẹ́ mi ọ̀kan mọ̀ kan gbójú kọ́kọ́ pa ọmọ Lizzy ìṣá ẹ jẹ́ kí n sọ nǹkan tán ṣe fún mi fún yín ní 2017 mo ya movie owó náírà bet mo fẹ́ ṣe launching èmi àti brọ́dà mi ta close gbọ́ ní film industry àwọn làwọn fẹ́ ṣe birthday February ní birthday wọn around March or February mo wá mú May 28 bọ̀dá mi náà làwọn fẹ́ ṣe birthday lọ́ndì 28 Alhaji Wasiu Ayinde ló dẹ̀ máa kọrin mo lọ sí ọ̀dọ̀ Onírìṣà that was first time that I would go to Onírìṣà's palace lára àwọn èèyàn kan ló pè mí pé ká lọ bá Onírìṣà a lot of people mọ reason tí mo ṣe máa ń defend Onírìṣà a lot of people dẹ̀ mọ reason tí mo ṣe tó yẹ dáyé pé bóyá mi kì í fẹ́ ká burú ṣẹlẹ̀ sí wọn Onírìṣà gbọ́n ò tiẹ̀ ní rántí pé àwọn ṣòro yìí fún mi or getting to Onírìṣà's palace mo kálàyé mo ṣe fún wọn Onírìṣà pick his phone and call Alhaji Wasiu Ayinde Alhaji Wasiu Ayinde should change his date Ọ̀dákúnlé mo fẹ́ kẹ́ gbọ́ story mi dáadáa wọ́n sọ̀rọ̀ ó dà pé bàbá ò rí orí yẹn ṣe lọ́jọ́ yẹn lọ òun ló fi jẹ́ pé nígbà tí YouTuber kan tó bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn mo go all way láti track lady yẹn mo go all out like mo go out like mo ṣe mi mọ́ mo lè pùtẹ́ mo make sure pé mo track lady yẹn show mẹ́ta ló ṣe fún mi ṣùgbọ́n lady yẹn dúró sí ọ̀run Onírìṣà ó ń ṣàbúrú fún Onírìṣà ìgbéyàwó Onírìṣà pẹ̀lú olórí Wúràọlá kò ṣẹ̀yìn lady yìí wọ́n tún fẹ́ ìyá Tadé ní káwò lady ló kọ̀nà tó fẹ́ gbégbà mo track ẹ̀ mo san owó gidi mo track ẹ̀ yes mo track ẹ̀ mo wà ṣọ́ọ̀pù Onírìṣà onímọ̀ ìtọ́ ẹni táwọn tẹ́lú bá sọ pé mo bú Onírìṣà ṣẹmọ tí èèyàn bá mọ̀wọ̀ èèyàn ẹ wò gbà tí abuké ti wọnú palace Onírìṣà ẹ rí pé nínú society ẹ rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí èmi ò dẹ̀ fẹ́
ṣe ró lórí burúkú eléyìí ó ní you can lie ó gbọ́ tí mò ń dárúkọ ó ní you can lie olórí burúkú ni ẹ ṣẹpẹtẹrì awáyé má ṣe eré ní ọ̀dẹ̀ ni ẹ ó ti ya wèrè ó ti ṣí èrè ó ní you can lie kí lórúkọ lady yẹn lady tó wà ní YouTube yẹn tó ń bú ọ nìgan yẹn SMC Arẹwà yes SMC Arẹwà yes èmi mọ̀ ọ́n veil dá SMC Arẹwà láwọn ọgbà yẹn làwa ti mọ̀ pé ṣẹpẹtẹrì Gistlover làwa ti mọ̀ wípé aláburú làwọn ọmọ yìí yes SMC Arẹwà zone 2 gan ni mo mú sí zone 2 ni mo mú sí so táwa bá ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ èmi jó lórí burúkú bí ìṣẹpẹtẹrì tó ṣe ń fi àwọn èèyàn tọrọ bára àbí ìrí tẹ́ ń rí mi lójoojúmọ́ ẹ rí pé tilé oge ó tó gé jẹ ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tí ẹ̀yin ọ̀dọ́ lè kọ́gbọ́n nínú ẹ̀ ni fast forward mo lọ bá èèyàn kan nígbà tá a kúrò nílé Ifẹ̀ mo lọ bá èèyàn kan again mo lè dárúkọ ènìyàn ẹni yẹn náà tún bá mi pé Alhaji Wasiu Ayinde wọn ò change date yẹn in fact I was with that person for like 4-5 hours Alhaji Wasiu Ayinde wà ní umrah Mr. Ayankunle yìí ni mo bá sọ̀rọ̀ ṣẹ́rọ̀ tí mo bá yín sọ Gistlover ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́ torí Gistlover ó ní plan tó fẹ́ fi yín ṣe torí bí ń pa ó dẹ̀ ní court case bọ̀ máa sòótọ́ fún yín so mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ti tèmi dáadáa ẹ bá mi change aṣọ èèyàn mọ̀ ẹ lè bá ń gbé pọ́pù yẹn ẹni ẹ pé Alhaji wọn ò change date mo wá kúrò mo lọ bá kábíyèsí ọba Fatai náà àwọn náà pé K1 wọn ò change date mi mo wá change date mi kúrò ní May 28 mo wá change date mi lọ sí 07 July 7 2017 mo change date mi sí 07 tí n bá ń parọ́ ẹ máa já mi o unfortunately artist kan wá kú ní May 26 ṣe mọ̀ pé May 28 ló yẹ ká ṣe party artist yẹn kú ní ok May 23 ni artist yẹn kú sí ṣé ètò kú sí Canada ní ṣá artist yeah ṣẹ́ni tó tọ́ ọmọ lọ́wọ́ ni àbí tó kú ọmọ dé Canada láti America yes go and check May kọ Google ẹ̀ artist tó kú ní May 2017 ó máa gbé wá artist yẹn wá kú. You love this color, it's so sweet, very beautiful, and I have sweet color for it. You don't tell me, God bless you. Shetiri, te ba Google May 17. Mo ṣá lọ pé May. Shetiri, you don't tell me, artist tó lọ bímọ sí Canada lọ́dún yẹn, tó kú sí Canada. She died May 17. Brother mi yẹn wá change date. Ṣé àwọn pa àwọn ti dúró sórí May 23. Ó dá pé May 23 or May 28 la ṣàmù. Wọ́n wá kúrò wọ́n wá ṣe party wọn mọ́ torí ẹni tó kú yìí brother mi yẹn tún wá mú the same July 17 tí mo mú July 7 tí mo mú brother mi yẹn náà wá mú my late royal father Aláàfin of Ọ̀yọ́ he stood for me mo lọ síwájú Aláàfin of Ọ̀yọ́ mo kẹjọ mo rò bàbá ní kó lọ gbọ́ pàṣẹ wá fún mi bàbá ṣàdúrà fún mi bàbá ní kí n má mẹ́kàn. You don't understand. Èmi pé Alhaji Paso pẹ̀lú baba King Sunny Adé. Àwọn fẹ́ lo Alhaji Wasiu Ayinde. Fortunately for me, first lady wà lórí ìjókòó ní party mi, which is Mrs. Fashola, mama wa dáadáa. Ọlọ́mọba lọ́rẹ̀ mi wọn káwọn ọmọ wọn pàdé aláàánú. Lọ́jọ́ yẹn, party yẹn kò láì. But mo ṣe dáadáa ní party mi. Aláàfin was there. A lot of people came from Abuja, from Lagos and all that. But gẹ́gẹ́ bí ọmọ kékeré tó ń dìde bọ̀
owó tí mo fi ṣe movie yẹn ṣe mọ̀ dẹ́ni bẹ̀rù pé bí mo ṣe fẹ́ràn ẹ̀gbọ́n yìí tó. A lot of you will come on social media ẹ máa bà nǹkan jẹ́, ẹ máa kẹnu bọ̀rọ̀, ẹ máa kẹnu bọ family, ẹ mọ bí tí kinní yẹn ti ń ba àwọn èèyàn. For the fact pé ẹ̀gbọ́n yẹn mo súnmọ́, ó hit mi gan, ó hit mi gan. Ọ̀rọ̀ tèmi wá sọ lórí online tẹ́ bá rántí ní 2017 yẹn àtìgbà ẹni ṣẹpẹtẹ́rì ti bẹ̀rẹ̀ orí burúkú yìí kán máa pera wọn nǹkan tó ń ṣe lórí TikTok nísìnyí orí bíbí náà ṣe ń gbà yẹn, orí social media, orí Instagram náà ti èèyàn méjì máa wà ètò ẹ̀kẹ́ fi settle nǹkan ẹ máa bà nǹkan jẹ́. Kí ni ẹ dùn mí kò yẹ kán ṣe báyìí fún mi, but as time goes on mo realize pé olórin ni wọ́n. But ṣe mọ̀ déètì alákọ̀ọ́kọ́ ó papọ̀, déètì ẹlẹ́ẹ̀kejì mo kọ́kọ́ mú déètì alákọ̀ọ́kọ́ mo tún mú déètì ẹlẹ́ẹ̀kejì, kò yẹ kán ṣe bẹ́ẹ̀ fún mi torí entertainment industry kan náà lájọ wà. With time mo let go àti brother mi tó ń bá mi do date àtàlájì Wàsíù Àyìndé àwọn méjèèjì ni mo let go. O ò lè sọ̀rọ̀ wọn láìdá lójú mi ní jókòó bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn láìdá. Mr. Ayan ọ̀rọ̀ tí mo ra sọ fún yín èmi ni mo mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ kejì pàtí tí mo sọ yìí, and that was the last time tí mo produce last. That was the last time tí mo produce last, and because of that sake, because of what happened, mo decide pé mi ní ṣe movie mọ́, and that was my last movie. Just because of what Alhaji Wasiu and that my brother did, and I decided I'm not going to act movie anymore, and I quit. I'm saying this for the first time because I want to more invite. Wọ́n wá ń sọ̀rọ̀ pé kò invite wa, ẹni tó invite wa la lọ sọ́dọ̀ ẹ̀. If you could remember, Mercy Aigbe was the MC, and you all can see me how I've been defending Mercy Aigbe here. Gbogbo àwọn oní tíátà ẹ rí pé bẹ́ẹ̀ lọ lọ. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ àǹtí Ṣadé lẹ́pa Ṣáńdì, Ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí yín gbogbo bí tẹ́ bá wà ojú òní tì. Mo dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Adéṣiyàn, mo dúpẹ́ lọ́wọ́ a lot of people. Ẹ̀yin tẹ́ wá tẹ́ dúró tì mí lọ́jọ́ yẹn, mo dúpẹ́ lọ́wọ́ yín. You see, social media has destroyed so many things. Social media has destroyed. I can't Sherry any more reason mo yẹn ṣe show. I rí pé mo lè ṣe show 10 years non stop kí n kò má lọ. I have a lot of things. Òun lẹ̀rù ṣe máa ń bà mí wọ́n bá fẹ́ ṣe show, wọ́n bá náà fẹ́ múrú Alhaji Wasiu Àyìndé àbí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Alhaji Wasiu Àyìndé. Ó máa dà pé wọ́n mú okùn ẹ̀mí mi dání. Tọ́n bá náà fẹ́ ṣe show ẹ rí ìgbà tí Gistlover tó bẹ̀rẹ̀ sórí Àgbárígò, I stood for Àgbárígò. Pẹ̀lú gbogbo nǹkan tí Alhaji Wasiu Àyìndé ṣe, tọ́n bá bi mí pé ta ló jẹ́ kí n quit movie, máa korúkọ Alhaji Wasiu Àyìndé sí, máa korúkọ brother mi tí mo gbọ́kànlé ní film industry máa kọ sí pé ta ló jẹ́ kí n, máa korúkọ àwọn kọ̀ọ̀kan síbẹ̀ tí mo rí bí ọ̀rẹ́ tí mo rí tí mo invite wọn on one, máa korúkọ àwọn tí mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn síbẹ̀ tí mo tún send invite sí, tí mi ò ṣàbúrú fún wọn, tí mo máa ń ṣe dáadáa fún wọn. Ṣé rí ogun lágbára o. Tí mo bá sọ wípé ogun tó mú mi abandon industry, ogun yóò tó bẹ́ẹ̀ láti mú mi abandon business. They know what they are doing. Bọ́n ṣe attack business mi. Wọ́n rò pé báwọn ṣe ṣí mi nídìí ní film industry làwọn máa ṣí mi nídìí nínú business mi. Ìtàkùn tó bá dẹ̀ ní kẹrin máa lọ ni. Erin máa tẹ̀ mọ́lẹ̀ kọjá ni. Ìgègé ló lékè ẹ̀ gbà bẹ́ẹ̀. Wọ́n frustrate ayé ọ̀tá mi. They did ẹ mọ̀ pé film industry kẹ̀dẹ̀ ni wọ́n lè sọ fún marketer pé má ra ọjà kò ní rà, má ṣe lè kò ní rà. Wọ́n ti zoom gbogbo ẹ̀. But guess what? Alhaji Wasiu Àyìndé lẹ́ni wọ́n wà nínú ẹni tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn Alhaji Wasiu Àyìndé, mo fẹ́ràn Alhaji Pasuma, mo fẹ́ràn Alhaji Òṣùpá. Brother mi ìgbà yẹn náà mo fẹ́ràn wọn. Ìyàwó wọn ìyẹn mo fẹ́ràn jù báyìí. I love everybody. I
just want everybody to be fine. I want everybody to be successful. Kò sí èrè nínú kẹ́ dàyàn lẹ́rù nù. Kò sí èrè nínú kẹ́ bà tèèyàn jẹ́. Ẹdìyẹ dà mí lóògùn ló máa fọ́ lẹ́yìn. Tó bá fẹ́ fọ́ lẹ́yìn tó bá yọ̀ ṣubú nǹkan. Gbogbo bí ṣẹ̀pẹ̀tẹ̀rí ṣe ń lé mi kiri. Bó ṣe ń lé mi kiri. Ìdí tí ò ṣe rí mi mú òun ni inú kan. Ẹ̀yin ènìyàn ẹ ń wojú. Ẹ̀yin ará social media ẹ máa ń wo ìwà. Ṣùgbọ́n Olúwa ń wo ọkàn. I will protect Alhaji Wasiu Ayinde. I will protect him. I will protect anybody nílẹ̀ Yorùbá. Tí n bá lè fi ohùn mi gbà sílẹ̀ lọ́wọ́ yín. Torí aforo yaró kò kí ń jẹ́ kó ró tán. Aforo yaró kò kí ń jẹ́ kí oró tán.